ọmọ Lágelú rọra bínú jogun ó sinmi wọ́n ti ní togun là á kò bàdàn. ọmọ Lágelú ọmọ ọ̀rọ̀ apáta má fi dà tí pa ọta sílẹ̀ kíjà ó tó dé ẹni tá a bẹ̀ pé ó má jagun mọ́ títún léwó ogun Ìbàdàn ọmọ ajoro sùn. Ìbàdàn kì í dífá kí fọ́mọ́mọ́ aráàlú ní jọ́síjọ́sí wọn á ní kí wọ́n lọ rèé májèjì wá fúnfá láyé tí wọ́n sì ń pè nìyẹn ṣẹbọ wọn á ní fá Ìbàdàn kì í gbonílẹ̀ bí àjèjì. Apáṣú bèrè kó o tó wọ̀ ọ́ níbi olè gbé ń jàre olóhùn ọmọ ajẹ̀gbín yó ọmọ àfikarahun fọ́ọ̀rin mu a kì í wáyé ká má lárùn kan lára ìjà gbòòrò lárùn Ìbàdàn. ọ̀fẹ́gbẹ́ ogun ńlá sagbára ó di ẹ̀yìn náà ni ó múra ìjà bí ẹni mọ̀ tẹ́lẹ̀ ìlú tèyí kò ní kólé ìlú tóbi tó rò èyí wọn ò ní gbèdéke ọba Ìbàdàn máa joro sùn. Ọwá ló nílùú Ìjẹ̀ṣà Aláké ló nílùú Ẹ̀gbá Irúwọ̀ Ògìrìwá ìlú ògbilẹ̀ nìbàdàn tiwa Ìbàdàn máa joro sùn. ìlú Olúyọ̀lé ìlú Ológun ìlú Ògúnmọ́lá ìlú Àjàyí ìlú Ìbíkúnlé Olókè Àgbàǹgbẹ̀sẹ̀ ni mò ń kún perí tẹ̀tàn ẹ̀rí nǹkan ni Ìbàdàn ló mọ̀ ó mọ láyípo sì ní bàbá Ìbàdàn. àìpẹ́ yìí lẹ́wọ̀n máa gbọ́ tàn Ìbàdàn ní kúnkún ẹsẹ̀ ìjà fìrètí sétí orin tó ti pọ́pọ́n orin aládùn ń bọ̀ gbogbo ọmọ eriwo ewì ń bẹ nínú fẹ́ràn ẹ̀kọ́kùn májà tá a fi pìtàn Ìbàdàn ó ń bọ̀ lọ́nà. èrò ó yá ẹ jẹ́ ká dìjọ gbọ̀nà Ìjẹ̀bú ká kí wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká kí wọn ní mẹ̀lọmẹ̀lọ ẹ̀kú bójú ọjọ́ ṣe rí déédéé ọmọ ọba ń ta Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ alágẹmọ òfin wọ̀yọ̀wọ̀yọ̀. Ìjẹ̀bú ti kúrò lágbègbè lásán wọ́n kọ́ lápọ̀ wọ́n dìlú ńlá wọ́n kọ́ bọ́kọ̀ wọ́n tàn kiri jánú ilé jánú oko abúlẹ̀ sowó ọmọ Ìjẹ̀bú ṣèyàn. Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú ni Ìjẹ̀bú Igbó Ìjẹ̀bú ni Ìjẹ̀bú Ìpẹ́rù Ìjẹ̀bú Ìṣàrà Ìṣàgámù ńkọ́ ṣe bára Ìjẹ̀bú náà ní gbogbo wọn Ìkòròdú ń bẹ létí Èkó Ìjẹ̀bú ló jẹ́ ibẹ̀ fún bẹ́ńbẹ̀ tó gbòòrò. ẹ̀wẹ̀ só èmi kí yín ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ọmọ abúlẹ̀ sówó ọmọ alárẹ̀ ńlẹ̀ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún olówó sílẹ̀ sálẹ̀ yín kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ọkùnrin Ìjẹ̀bú owó ni obìnrin Ìjẹ̀bú owó ni ẹ̀yin lọmọ ìmọ̀lẹ́ abẹ́lẹ̀jà. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ Àwùjalẹ̀ ọmọ báńtà ọmọ òrìṣẹ̀jẹ̀ ńlá bí onílé yìí ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń ọmọ arígbá ńlá buwó ọmọ afọ́nwó bí ẹni fọ́yẹn gan Ìjẹ̀bú ọmọ àfìdípọ̀tẹ́ mọ́lẹ̀ àfìdípọ̀tẹ̀ bó bá ṣe pé tìjẹ̀bú Òde kọ́mọ ọlọ́tọ̀ ó gbọ̀n jolojolo ọmọ òrìṣàjẹ́ ńlá bí onílé yìí ọmọ abẹ̀já borí ọmọ Ìjẹ̀bú ṣèyìn ọmọ alágbàlá àádéwúre dédé Ìjẹ̀bú ọmọ Òṣùpáyọ lókè wọn ní ògún tó wọn lẹ́nu ọwọ́ rẹ̀ bá túkè ní kó tún un ṣe mo kí yín ọmọ Ajagalúra ẹ̀ǹlẹ́ ọmọ arójòjòyè Ìjẹ̀bú ọmọ arójòjòyè Ìjẹ̀bú ọmọ dàbúrèwé ọmọ awúre fàṣẹbanu ọmọ arígbá ńlá buwó nílé baba tó bí yín lọ́mọ ọmọ olówó tí joyè méjì pọ̀ ọmọ olówó tí joyè méjì pọ̀ tó jẹ́ Àwùjalẹ̀ tó tún jẹ́ dàbúrèwé ọmọ ọlọ́jà tí wọ́n ń ná tòrútorú ọmọ ilé tí ò já béèrè toko ẹ̀ǹlẹ́ ọmọ adásọwọ́lẹ̀ bí òyìnbó gbogbo Ìjẹ̀bú déédéé ká máa yọ lókù. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ooo ọmọ agbọrunjagun ọmọ abẹ́rẹ́ òjé ṣọ̀wọ́n ọmọ afẹ́gbásáwó lókè ṣàgán ọmọ adẹ́rú bí ẹni dẹran ẹ̀ ní nǹkan ni ọmọ adẹ́rú bí ẹni dẹran nílé baba tó bí yín lọ́mọ ọmọ dági àké ọmọ ìmọ̀lẹ́ afẹlẹ̀jà ọmọ ajásí lójúde ọ̀tá rẹ̀ ọmọ afẹ́fẹ́ agbìjalẹ̀ ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ sóò ẹni Àwùjalẹ̀ kò rí tí ń lọ rèé béèrè káàkiri lọ́wọ́ orí ara wọn ẹni Àwùjalẹ̀ orí tí ń lọ rèé béèrè ọ̀rọ̀ wò. Túndé Balógun jagun aṣọ ó tán lẹ́nu ogun níkù ẹ jẹ́ ká sún síwájú ibi àbákórí kìdé ilẹ̀ àmì títì ẹ̀wù ayọ̀wọ̀ mọ́wọ́ ìjó ẹ jẹ́ ká kórí kílẹ̀. Mascotist Nigeria Limited ọlọ́run gbádé fún ìmọ̀ tó dára nígbà gbàṣà lọ́jà àti wáyé iṣẹ́ tí kò lẹ́lẹ́gbẹ́ ọpẹ́lọpẹ́ ọlọ́run ọba tó ń ṣàlátìlẹ́yìn ojúlówó lọ́jà àti wá.
gbangba ní í ṣe baálẹ̀ lódò àgbọn mi ìkọ̀ǹkọ̀ tó kọ̀ǹkọ̀ ní í ṣe baálẹ̀ odò Rascovus Nigeria Limited àràbà ni bàbá orí ni wọ́n tí ò ní dìrù láéláé táwọn bá gbọ́gbé sinimá tó ń ti iléeṣẹ́ wọn jáde ẹ̀kún fọ́fọ́ iṣẹ́ tó pilẹ̀ tó halẹ̀ yàtọ̀ ìwé àdéhùn látọwọ́ Dìdúngí Films ní sinimá tó pàṣàmọ̀ ìkìlọ̀ gbogbo alágbára má mèrò bá bọ́ ọ̀lẹ ẹ ṣèyún léní ṣé kí n sọ látọwọ́ Ọ̀túnba Film gbàǹkọ̀gbì sinimá tó fàṣírí ìkọ̀kọ̀ hàn tó jẹ́ oyé wa pé okùn ọmọ ìyá yìí púpọ̀ dòdòdó ẹ ṣèyún létí dápadà owó olówó látọwọ́ Sẹ́mẹ́sì Films ní sinimá tó mú ìgboro ìlú tìtìtì tọ́kọ̀ wá wípé ẹgbẹ̀rún sàmú ò lè sàmúlùwẹ̀ Elédùmarè lọ́wọ́ èèwọ̀ ọ̀run látọwọ́ Bánúsọ Films ní sinimá táyé ń pọ̀ kìkì ẹ̀kú kàyéfì wo lè yí ẹ̀jẹ̀ ìbálẹ̀ látọwọ́ Ṣadé Jubril ní sinimá tó fojú òṣìkà tán bojú ọ̀run hàn tó ní bolúwa bá ń bi ni ẹnìkan kì í bá a mọ̀ ẹ̀bọ ìsinmi gbagídárì sinimá látọwọ́ Ṣadé Jubril tó mú odindi Yomi Fashlanso pàǹtìtì iṣu lórí káàkiri ìlú ní sinimá tí gbogbo ayé ń là wùtìwùtì tí wọ́n tún wà ń béèrè pé ṣókù oríkì orílẹ̀ látọwọ́ Babátúndé Balógun ìkó olùkọ́ èsì jagun aṣọ pèdèpèdè ní fẹ́rẹ̀ DVD VCD audio CD àti audio cassette tá a fi kí oríkì ìlú gbogbo nílẹ̀ Yorùbá pátápátá wàyí o gbogbo ayé ló ti mọ̀ wá mójúlówó iṣẹ́ gbogbo èèyàn ló mọ̀ wá mọ̀ wẹ́ pàtàkì a ò ní bá wọn hìrà tí ò lọ́mọ ń fà àbàdà àtàwọn iṣẹ́ wa gbogbo tó ti dórí igbá àtàwọn èyí tí ń bọ̀ lọ́nà ẹ máa dúró wìtìwìtì Rascovus Nigeria Limited níbi tá a ti ń gbé àwọn èròjà tó ń lóyin ládùn jáde àgbà ní 141 Nnamdi Azikiwe Street Ìdúmọ̀tà Lagos telephone 003390316 ọgbọ́n ìmọ̀ òye pẹ̀lú ìdárayá tó kójú owó ní tiwa Rascovus Nigeria Limited. òòyà ń yà nítorí bìrì lógun ọ̀fẹ́ là káwọn tó jẹ́ jagunjagun kìkì àwọ yàtọ̀ sí tàwọn tọ̀gbẹ̀rìnbó ní kálukú tí ń ṣe tiẹ̀ ó yàtọ̀ ọ̀tọ̀. mo pèdè lógúnlógún mo pe lọ́gbọ̀nlọ́gbọ̀n mo tún fẹ́ pe nígbànígbà àsìkò ló sì wá tó mo fẹ́ lọ dárin kìlú mi ó yá ẹ jẹ́ ká dárin kìbí wọ́n gbé bí mi lọ́mọ òkè o ọmọ ọlọ́fin àjàká ọmọ apàtàkì àlejò. àwa lọmọ arójòjòyè ọmọ adélé tejiteji ẹ kú àmókègùn ìní wọ́n kí wa òkè rìbìtìrìbìtì ìní ò jẹ́ kó mi ó gbàrin ìlú já òkè bí àyìn ń bẹ níbẹ̀ tó kọ̀run òkè léyèlè tí mọ́tàlá àpá ẹjẹ́ abọ́yẹ́ta ká ṣe fàájì. ìṣà ń bẹ nílùú òkè o bòdè ń bẹ nílùú òkè o òlèlè ń bẹ nílùú òkè o alúgbó ogun kọ́ ẹjẹ́ yà lókè ògún ká kí wọn nímọ̀bà ká tó gbàbẹ̀ sípò ọba ká kí wọn lọ́gán ká tó máa fọ́kùtù orin lọ gbọ́jẹ̀ yàbọ̀ òun pamọ̀ṣe bára òkè o ló wà. Òjó Òrónà ló bínú kúrò nílùú Ìlaró níjọ́sí ìlú onípẹ̀dé tẹ̀lé ẹ̀jẹ̀ adélé Ṣáká Balógun kámumi tí gbogbo ayé kọ́kọ́ mu gbogbo ọmọ òkè o ẹ kú àmókègùn. òkè oníhò là ń lọ ogun àwọn ìbàrìbá ló ṣì wà ní kíkẹ̀tì níjọ́sí ọmọ ọlọ́fin àjàká ọmọ arójòjòyè ọmọ adélé ọlá tejiteji ẹ̀pẹ̀ mìíràn ẹ̀ tó para arókòóyọ̀ ọmọ aṣọlẹ̀yẹ ènìyàn. èmi kí yín ẹ̀yin ọmọ òkè o ìkèrèkú olóró nígbó ẹja náwó moròká lóbìnrin lọ ẹ̀gbá mọ̀jí ọlọ́ta odò. dágbójọ bí ẹ̀pá tiẹ̀ lódì yẹn mú lóró ó ṣe lódì lọ́tà ọmọ ìwé ẹ̀gbá tí wọ́n ló jàre ẹ̀gbá okun o ẹ̀gbá àkọ́pá wọn aléwékéwé ìlẹ̀rán ẹ̀jẹ̀ tí fi sanra ọmọ àjẹgbá ó fewé yọ dẹ̀dẹ̀. ìkèrèkú fewé ẹ̀kọ́lé arólojò máma tara ọmọ arédè pẹ̀lá ọdún jẹ àwalàwà lóró ohun èrò pọ̀tà. ìkèrèkú olóró nígbó ẹja náwó morò kálẹ́gbẹ̀rin lọ alálàá ni wá ọmọ ọ̀la ọ̀ládé alálàá ni wá ọmọ àlá ọ̀làlẹ̀kẹ̀ àlátí alátùnwá àná ayé adádé owó adádé ọmọ àtẹ̀pá ìlẹ̀kẹ̀.
ṣeré gidi wọlẹ̀ ògbómọ̀ọ́dún abíwẹ̀ṣòro ìkúnlárí ọmọ abigún lè jẹbọ